ìjọ mo tó adé láyé mi ní bàbá Ibrahim má bùrọ̀ adé lélẹ̀ ibẹ̀ ìwọ lọ ilé rẹ̀ mọ̀ wáyé o tó bá jẹ́ àtúnṣe Usman Faruk àmìnà tó bá máa bá rẹ̀ ní àdúgbò ádà tí mo bá máa pẹ́ gbogbo tí jẹ́ lànà ló tí a yìí bá mi. Mo tún dá padà wọ́n lọ ilé ẹ̀mọ́ wáyé tó bá jẹ́ pé àárẹ̀ ti ṣe mùdírù márùkà Abdullahi Adam tó bá pé Mr. Man Faruk bá máa pẹ̀ ọmọ mi gbogbo láti ti lẹ́nu tó àyè wọ́n lọ mo tún wí fún ọlẹ́kẹta tí mo bá máa pẹ̀ sẹ́ ìwọ lójú ẹ̀ tó rọ̀ mo jẹ́ ìsìn mo tún wí lẹ́kẹ̀ẹ́ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ wá ní níbi náà ọlọ́nkọ́ jẹ́ tèmi àmọ́ tí ọba ti jẹ́ bẹ́ẹ̀ tí ọba ti jẹ́ bẹ́ẹ̀ wọ́n lọ́hùn ilé ẹ̀mọ́ wà ní tí ọba ti jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n ń rò fún mi káàkiri gbogbo ayé pátápátá wípé èmi ni mo máa ń bẹ̀ èmi mo fẹ́ pa wọ́n èmi mo ṣàìdá fún wọn gbogbo bí dandan ọdún ọ̀rọ̀ rẹ̀ ni tí ọba ti jẹ́ bẹ́ẹ̀ wọ́n lọ́hùn tí ọba jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ni ó mo fi Ramadana yìí àtàyè iṣẹ́ tá a ṣe bẹ́ẹ̀ àti wọ́n ṣe láyé bàbá wa ní ọjọ́ àti olùyọ́ tí ọba jẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn tí rọ́ọ̀pù mi ní gbangba àti kọ̀ọ̀kọ̀ pípẹ́ mi mo fẹ́ pa mùdírù gbogbo mi dáadáa ìwọ Ọlọ́run àti bínú rẹ Ọlọ́run kọ́ máa jẹ́ ti. Now, ẹ̀farabalẹ̀ clarification ẹ̀farabalẹ̀ kí ló wá ṣẹlẹ̀ ẹ fi ara balẹ̀ kò sí ìkàtà àdìrí láyé kí ló ṣẹlẹ̀ kó tó di pé mufti dé bí iṣẹ́ mi tí mò ń ṣe dáwà ni mi máa bá lọ. Mo yàn kí sí ọlọ́wọ́ bá mi lọ ní àwọn àgbàdo àmì ọmọ kí sí ọlọ́wọ́ bá mi lọ. Àmọ́ gbà mufti dé tọ́lọ̀ ń lo bàbá wa ọba ìlú lọ́dà tí kò bá bèbè rẹ̀. Àti ìgbìyànjú tí mo dírù mo wá pinnu rẹ̀ ní máa bẹ Ọlọ́run sọ́ra ètò méjì sí gbogbo tí ń ṣe tí bàbá yóò fi rí ibi àti fi àyè yìí tẹ̀ ní malẹ̀ ní Ọlọ́run wọ́n jọ ṣẹlẹ̀ sí mi ìyẹn ló fa tí mo dírù bá ń lọ wá sí kékeré ní ẹ̀sẹ̀ ní lọ wá sí tẹ́lẹ̀ náà sì ní ìjà lẹ́yìn àti lọ wá sí náà òde àkọ́kọ́ tá a wà lọ bàbá sífì máa gbà lọ lọ́nà bí agbára fẹ́ wọ́n ti program wọ́n lè pè ní ọ̀pẹ̀lú àwọn alẹ́ àjẹ̀bó onímọ̀síwá àti òkàndọ́ nígbà fẹ́ sọ̀rọ̀ òye kéde kàfà àwọn ní àyẹ̀wò olóyè ọba yìí lóṣù tó wọ́n parí ẹ̀ wọ́n fẹ́ lọ sí gbọ́fúnà wọ́n parí ẹ̀ yọ̀ọ̀ba yìí. ọlọ́pàá mi lẹ́nu rítìrítìrítìrítìrítì wọ́n kàlẹ́ ìgbà tó máa ń kí fi nù gbogbo ẹ̀yọ́ wọn owó tí wọ́n lè fi nù ọlọ́pàá rẹ̀ ṣe. Ibi táwa wà lẹ́yìn fún náà ọba mú ẹ̀dá kún wọ́n wọ ìbáyìí àwọn ìwà ní máa kì í wá ìmọ̀lẹ́ àgbèrè rẹ̀ sí. Ètí mo sáfẹ́ ètí mo fẹ́ kọ́ ṣẹlẹ̀ Ọlọ́run ti ṣẹlẹ̀ pé ọba látàrí tó wá gbọ́ ọba ní gbogbo ọjọ́ tí ó pàdé pẹ̀lú ọba tó dáwọ́ á pàdé pẹ̀lú Ọlọ́run á ti pàdé sí Ádámù. Àwọn lè máa ń wá ọmọ àyírí wọn mú lọ sọ́jà àmúrá mọ́sáàsì àfọ́ àmúrá ni wọ́n jòkó ibo ti rí ìtò ṣe ni wọ́n sẹ́ǹdì fídíò rẹ̀ síta náà
ọlọ́wọ́ ìfẹ́ ni o ẹnìkan mọ̀ ọ̀ràn wo ìfẹ́ wọn lòun ní o ìfẹ́ wọn lòun ní o wọ́n sì gbá wọ́n sì ṣẹ̀ lọ́wọ́ ẹ̀ ọ̀rọ̀ ìbẹ̀ lọ à ń lò lọ àwọn wà ní ibi gbọ́ rẹ̀ jẹ́ sí àmọ́ ìjọba mọ́tò àyà yọ wọ́n sì àìwọ́ fọ́ọ̀mà ìwọ́n mọ̀ ní tó wà kéèké wà sí ibi ìrìn àfọwọ́ sí mọ̀ lọ sí ìdáná mo ti wà ń bẹ̀ àwọn ọba ìmọ̀ mi ti dé gẹ́gẹ́ bí àṣà lọ ni kí wọ́n bá ṣe wòlímọ̀ tán àwọn náà wọ́n sùn ìjọba ọba fẹ́ káwọn káwọn mọ̀ bàbá yín sùn yìí ẹ̀ pè mí yìí wòlímọ̀ lè máa jẹ́jọ́ Thursday àbíjọ Wednesday kí ìjọ máa jẹ́ Thursday àbọ̀bá jẹ́jọ́ Thursday kí wọ́n fi lèka èsì Friday àbí Saturday wọ́n máa dà pọ̀ àwọn kò ní lọ́wọ́ àwọn máa ń gbogbo ojú lẹ́yìn pé wọ́n ṣe onímọ̀ta wọ́n yọ̀ dà wọn àfáàtú sọ èyí bọ́ èmi tẹ̀sí ọ̀rọ̀ mi tọ̀ èyí tá a ṣe èyí náà kò sí tó ẹni náà fún kèmí gbà ojú mi ká sì ń bọ̀ wọn àfáàwá ọ̀rọ̀ wọn bá ní yòókù wọn bá ti lọ ilé ìtumọ̀ mi ọ̀pọ̀ ẹ̀rọ ní ilé ìwé ìlú wọlé dáadáa kí àwọn èèyàn wọn rẹ́ ìwọ̀n ti gbogbo ẹ̀ wọ́n sì jẹ́ kó wọ́n lè tó lọ nígbà ọ̀yá program kan yìí nígbà program kan wọn èmi ni mo kọ́kọ́ sẹ́ẹ̀tì ẹ̀ yìí pé ọ̀rọ̀ yẹn ń repeat ààrẹ ìgbẹ́ni bá kí sẹ́ẹ̀tì yẹn gbogbo ara ní ti tutù ti dàgbò pé yé kí lè lè ìwọ̀ lọ bí àánú tí wọ́n fi tọ́ wa wọ́n ṣẹ́jú sí àfáà àbúkọ́lù ti dání kódà kó gbé máikrófóònù yẹn fún bàbá lọ́yìn sùn kọ́lá àwọn àgbà báà jẹ́ máa sọ̀rọ̀ dòdìrì bí ake wòlíì tó fẹ́ táyì bá sọ̀rọ̀ yẹn ètò ti lágbára ṣubú tó máa ti jòkó yẹn wọ́n ti fi wo èmi mo fi bí sódà tèmi mo fi hóòdù wọn wọ́n tètè parí ló parí káàmù lórí ọgbà mọ́ àwọn kan ní ká gbé wọn sórí wọn sí ìyá wọn yà wá fọ́tò àwọn kan ní ká pọ̀ wọn ní ọlọ́wọ́n ní ìyá ẹ̀dúró lágbolé ilé gbígbọ́ rẹ̀ ní wọ́n fọmọ sí nìyà obìnrin kan mọ́ lọ bá tó gbogbo mọ́tò wà títì mọ́ wá ń bẹ̀rẹ̀ dákùn tó lọ fún wa ní mọ́tò òun lọ fún wa mọ́tò ìdá àdìfáàsì wa ní àfọwọ́nú mọ́tò kí n tó lọ gbogbo àwọn aráàlú bàbá wa sọ̀rọ̀ ìmáàlú kò ní àlù wọn bẹ̀rẹ̀ láti dé wọn lè kéde gbogbo tí a bá wọn là ìṣẹ́ náà ìṣẹ́ àti àti kọ́lọ̀ náà ní ìdá kù sí. bẹ́ẹ̀ ló ní ìṣe ronú jọ́lẹ̀ ní ronú lẹ̀ tí wọ́n bá ronú lẹ̀ kò ní rọrùn àwọn èèyàn takété báwọn òbí báwọn òun kù ní ìfàyàṣẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe jọ tọ́ wa. bẹ́ẹ̀ náà bá ṣe dé ara mi bẹ́ẹ̀ ń bọ́ màá tó dé wàhálà rẹ̀ bọ́ tí kò wá ní sí lórí ìlú náà ní súnmọ́ wọn. bọ́ àwa gbé wa sí mọ́tò èmi mọ́ wà lẹ́gbẹ̀ẹ́ mùdírì báyìí. afa abdulrasheed torí ọba fẹ́ sọ̀rọ̀ tán mákúrọ́ arúnà rasheed wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún wà lẹ́gbẹ̀ẹ́ òsì afa wa abu wà lẹ́yìn baba sunan gbìyànjú wà lẹ́yìn baba wa pọfẹsọ bilimọsi wà wájú àti baba wa rọ yusuf kaba tí o yusuf dara awa àwọn tó gbogbo bí yọrọ yóò mi ti kún bẹ́ẹ̀ àyẹ̀mí já pé ọlọ́mọdé wọn àti wọn kí fọ̀fún ọ̀dọ́ ló dá wa kí mo lè ṣe o sáré bọ́fìlà mo bọ́ sọ́ọ̀kì wọn kí èsì ó lè máa wọnú ọpọlọ yẹn wọn á màsáàjì apá àtẹsẹ̀pọ̀ mo ní kí á lọ sí ọmọ màsáàjì tọ̀rọ̀ máa ń sọ fún ẹ pé ẹ̀rọ òkè òyìnbó yìí ẹni àfẹ́lẹ́kù tẹ̀ bá bí ẹgbẹ́ wọn lọ́bẹ̀ kọ́rọ̀ wọn ló là wá àbí wọn yọ síta àbí dókítà dẹ̀ yóò yẹ wá pé dókítà ṣe díẹ̀ ló ṣe pé kí ni ìlú stroke àkọ́rọ̀ wọn yà é àwọn wọn lò lára náà ọkọ àkùnjà lè gbà dókítà kẹsọ ní wọn àfọwọ́dé máa mú ọmọ pé gbogbo wọn àánú wọn máa wò
ń bọ̀ ya dé wákàtí kan làbá ní ọba tó tẹ̀lé ìdìbò ní ọba ọ̀dà ọlọ́run ìjọba tó tí àwọn òbí à wọ́n yẹ gbogbo yíyọ ẹ̀ka jọ dé dìbò. ọ̀rọ̀ ta fún ni máa ń bọ̀ fẹ́ sọ lọ́jọ́ dàpọ̀ o tún rẹ́ lòdì náà tó gbé yọ òun kó kì í mú fa yóò sì ní mú ilé yóò ti máa fi mọ wà má tọ́ka ní ìdá. èyí bá yà bá yẹn ti lọ́wọ́ sá fún ìmáà ń pè á padà dìde àtọ́lùmọ́ dà ó dúró ní mo ní dókítà wíì àwọn ní á kò sí náà ni wọ́n tún yẹ oró kù mí pé bó ṣe rẹ̀ nínú mo ní kò ní kí máa ń yóò kú ní o ó ká lóun kọ́ lọ́wọ́. Ìgbà kọ́ pàdé bẹ̀rẹ̀ lọ́rọ́. Ní àsìkò sí pẹ̀lú wàhálà gbogbo ń tà lè ṣe lájú àlèṣe lájúwà kọ́lẹ́sàn tá a ní mọ́lọ́mọ́ àjìbá bá wà fún àbúrò gọ́fúnà wà yìí wọ́n wọ́n tẹ́ alámúlẹ̀ lẹ́wà pé gọ́fúnà agbọ̀rọ̀gbìn àbúrò ní o agbọ̀rọ̀gbìn àbúrò ní o ọjọ́ pé kí màá bá pọ̀ àwọn kan ní kájọ àbújá múlẹ̀ àsìkò tó ṣẹlẹ̀ yìí wọ́n ní sípàtì fún wa kò sí ewu òní ná táwọn gbọ́dọ̀ àbúrò dáná oṣù mẹ́tò mẹ́fà ara wọn yà á ní rárá ìlànà ti kọ́nà fàtí gbọ́n ìdí náà ní gáyà àǹtí ìdọ̀wọ̀ pẹ̀lú àdúrà àǹtí ìdọ̀wọ̀ pẹ̀lú àdúrà àǹtí ìdọ̀wọ̀ pẹ̀lú àdúrà àbíbí tọrọ orí wọn lọ́fẹ́ pa wọn wọn ní jẹ́mú fi lọ́fẹ́ dámú nínú ìjọba kó lè máa lò lọ nígbà tí ìdí jẹ́mú fi sí ìgbáyé tẹ́lẹ̀ tí ó ń lọ wáyé. bí mo sì ṣe tó ipò ní ìtọ́lọ̀ ni máa lọ tẹ́lẹ̀ lókòrò okùn kí o ló máa bí ìṣẹ́ ẹsẹ́ kí ní ìsọ́tún mi bí ìṣẹ́ ìlú wọ́n máa yẹ ìgbàgbá mi láti Ibrahim ayélujára sẹ́fẹ́ bí a bá kọ́ oṣù ìgbà bí a kọ̀ọ̀kún dání ní Ibrahim ṣe afẹ́fẹ́ àti lọ́sílẹ̀ káwọ̀ máa jù fárúgbó ní afẹ́sì kan ní ìyàtọ̀ tí bàbá ṣe tó kú lélẹ́ nínú ó ṣe lè kú ní kò sí ní ìka mi lẹ́yìn ayé Adamu yóò níjọ́ sí Adamu kú táwọn bàbá dé láti lọ rẹ̀ àwọn tí bàbá táwọn bá wájú báyìí tàṣán wá ló wọ́n ní ṣúlé ọlọ́mbà lọ yá lọ́nà ní ó ti yá mọ́lá ní ẹni pé lókù mọ́ èyí tí mo lè gbà kí á mọ̀ fún ti ní forílẹ̀ dáadáa dájá àdámọ̀ yìí kí n dájá ìjà tó máa ní gbá sí sí ó ti lọ bá tọ́lọ̀ lórí pé ó sì síra rẹ̀ yé kò sí sọ́kù mọ́ ìtọ́ dákẹ́ lé nínú tọ́ wọ́n ní ọdún ìpè ní wọ́n rẹ̀ ti àdámọ̀ tó náà lọ́ba bí mo ló fẹ́ pọ́ sínú kábúrọ́ tọwọ́ máa gbà bọ̀ àsọ́lọ̀ ọmọ sí àdámọ̀ kíkí ló ti yẹ́sọ́ kíkí ló ti àwọn adìẹ wá yìí